Abankia. Ọlọ́fin àpèsè olóde kí ọ bàbá orí akọ́kẹ́. Àròlé ìkọmọdé kí ọ. Kábíyèsí o. Abankia. Kábíyèsí ọlọ́tà tìlú Ọ̀tà. The paramount ruler of our kingdom. His Royal Majesty Professor Adeyemi Abdulkabir Obalanlege. Àròlé ìkọ́mọdé Lanlege Ẹ̀kúkejì. Ẹ káàbọ̀ sí ìlú yín o. Ẹ káàbọ̀ sí ààfin yín. Ẹ káàbọ̀ sí ilé yín. Lórúkọ ọba oníbùdó His Royal Majesty Dr. Adewunmi Adeniji Odutala àti ọdún àwọn olóyè wọn pátápátá a kí yín káàbọ̀ sá o. Kábíyèsí o. Ẹ ti kọ ìtàn tuntun lẹ́yìn. Kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí. Wọ́n ti ṣàdúrà fún yín. Ó ti fi ohun ọmọdé ṣe àdúrà. Ẹ̀yin àgbà ẹ ti fi ohun àgbà ẹ ti fi fàṣẹ sí. Kábíyèsí kìíní kan ní ṣe yín o. Kábíyèsí ẹ mọ̀ ṣe o. Kábíyèsí ọlọ́tà ojú omi tì yín o. Ọgbẹ́ni tó bá ní ilé ìtẹ̀ ṣe ń bí ohun àfàlélé fún wa. Àwọn iṣẹ́ àfọ̀pọ̀. Kábíyèsí ẹ káàbọ̀ sí ilé yín o. Ẹ káàbọ̀ sí ààfin yín. Bí gbogbo ayé tòrò bá fi ilé pọtí láti receive yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. The last time tí irú visit wáyé kábíyèsí was in the days of bàbá wa títí dada ẹ ti jẹ gidi gan ẹ tún ìtàn kọ́lé ní kábíyèsí kò ní bàjẹ́ lórí yín. Bẹ́ẹ̀ ṣe ń tó kí Àwórì kingdom kó fìdí múlẹ̀ kábíyèsí kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ilé tẹ̀ ń ṣe ó jọ mí lójú because ìgbìyànjú yín láti rí pé there is peace all round ní gbogbo kingdom tí Ọlọ́run fi ń jẹ olórí fún wa kò ní já sí pàbó. Ojú òde mi ti yín kábíyèsí. Ibi tá à ń lé yẹn tá à ń bẹ lọ́n fún yẹn á tó wà lọ́wọ́. Lórúkọ gbogbo ọmọ Ayétòrò pátápátá a kí yín káàbọ̀ sí ilé yín kábíyèsí. Kábíyèsí o, dúpẹ́ lọ́wọ́ yìí, dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìlú Ayétòrò. Àwọn alálẹ̀ wọn á dúró tì í. Ìlú Ayétòrò Ọ̀tà a máa lọ sókè. Kábíyèsí Ọ̀tà ò ní orí ìgbẹ́. Látòrí olórí pẹ̀lú àwọn ọmọọba àtàwọn olóyè yìí. Àtàwọn ìmáàmù yín àtàwọn oníṣọ́ọ̀ṣì yín nǹkan kan ní ṣe yín o lágbára àwọn alálẹ̀ lágbára Elédùmarè pèrè lọ́lọ́gbọ́n gidi o níyì tí mo tún ti wá sí ìgbà ilé nì ìlú Ayétòrò Ọ̀tà a máa lọ sókè lágbára gbogbo àwọn ọba tó ti jẹ nílẹ̀ Àwórì ìlú Ayétòrò Ọ̀tà kò ní bàtà. Eku a máa ké bí eku. Ẹyẹ a máa ké bí ẹyẹ. Ẹ ṣé. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o.
ọlọ́ta jẹ́ bàbá dáadáa tí ó ń wá ìrẹ́pọ̀ láàrin gbogbo àwa ọba tí a wà lábẹ́ wọn àti ìlọsíwájú fún ilẹ̀ wa. Ó máa yà àwọn èèyàn lẹ́nu pé ọlọ́ta wá sí Ayétòrò wá bẹ ọmọ kékeré yìí wò tí Ọlọ́run bá ti fi ọba tó jẹ́ onílàákàyè onímọ̀ Ọlọ́run bá ti fi jẹ irú tẹ́ ń rí lẹ́ máa rí. Ọlọ́ta jẹ́ ọba tí ó fẹ́ ìlọsíwájú gidi gan tó dẹ̀ fẹ́ ìrẹ́pọ̀. Ẹ ti gbọ́ nínú ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan wọ́n fẹ́ràn ìrẹ́pọ̀ wọ́n dẹ̀ fẹ́ ká àlàáfíà wà ní gbogbo kíndọ̀mù wọn débi gbogbo àwa ọba tí Ọlọ́run fi sí ìgbèríko wọn round ìyẹn lẹ fi rí tí ọlọ́ta fi wálé ni. Ó wà lára nǹkan tí kábíyèsí ti torí ẹ̀ débí láti wá kí mi kú ayẹyẹ ọdún kẹta ìyẹn lẹ fi rí kábíyèsí ń gbélé ni. Ó dẹ̀ jẹun tí ó dùn mọ́ mi gidi àti gbogbo ìlú tó bá yẹ pé kì í ṣe pé àlejò pọ̀ fún kábíyèsí láàfin ni tí wọ́n ti débí lásìkò tí àkọ́kọ́ jọ mú wípé wọ́n ń bọ̀ ẹ̀rí bí èrò bí gbogbo ìlú ṣe tú jáde láti kí kábíyèsí ọlọ́ta káàbọ̀. Wá fọwọ́sowọ́pọ̀ ká gbà láfíà láàyè ká sá fún gbọ́ ìsọ̀ yìí níbi tí ò bá ti sí ìfọwọ́sowọ́pọ̀ kì í sí ìtẹ̀síwájú ńbẹ̀. Ẹ rí dájúdájú nísìnyí pé n tó lè mú kí kábíyèsí ọlọ́ta wá bí kábíyèsí pa òwe fún gbogbo àwọn èèyàn ni tí kábíyèsí bá lè wá láti ààfin wọn láti wá bẹ̀ wá wò ní Ayétòrò wọ́n jẹ́ ká mọ̀ pé a ṣe pàtàkì sí àwọn. Ìyìn tí kábíyèsí dẹ̀ rí tí wọ́n fi dùn láti wá síbí kí àwọn ọmọ Ayétòrò tẹ̀síwájú láti máa ṣe ká má fààyè àbọ̀dì sílẹ̀ láàrin ara wa ká má fààyè wàhálà àti ìdàrú sílẹ̀ láàrin ara wa ibẹ̀ láti lè ní ìtẹ̀síwájú àti ìdàgbàsókè tó péye. Ayétòrò ò ní dàrú ogun ò ní wọ̀lú yìí àní rọ́tẹ̀ àní rí dààmú ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí. Ayétòrò ti ń tòrò báyìí yóò túnbọ̀ máa tòrò sí ni. Lásìkò yìí eku ti ń ké bí eku ẹyẹ ti ń ké bí ẹyẹ nítorí máa mú ìyípadà wá tí nǹkan yìí ò fi ní rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀. Àwórì kingdom kò ní dàrú. Ọlọ́run á lọ́ra ẹ̀mí kábíyèsí ọlọ́ta àti ìlú Ọ̀tà fún wa wọ́n á kó wa jẹ̀pẹ́ àní rátẹ̀yìn kú àní rí kú òjijì láàrin wa a máa pọ̀ sí nínú rere gbogbo ni.